A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Lónìí ti ṣe ogúnjọ́ nínú oṣù kínní ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ̀tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lífẹ́lí ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Wàhálà àti ìjàkadì èyí tó wà láàrin ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu tó ń ti Emir tìlú Kano eyín Sanusi òun mà ló tún rànjú kẹ̀kẹ́ sí báyìí bínú pápá lásìkò ẹ̀rùn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC àti iléeṣẹ́ ààrẹ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn tí wọ́n fi ń kan Mohammed Sanusi kejì tí í ṣe Emir tìlú Kano látàrí àwọn ọ̀rọ̀ kan èyí tó jáde lẹ́nu rẹ̀ èyí tó sì ń sọ bí wípé òun gan lẹni tó mọ̀ jù tá a bá ń sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ ti dá èsì ọ̀rọ̀ padà sí Emir tilẹ̀ Kano báyìí Mohammed Sanusi o wípé kó ṣẹnu rẹ̀ ní dédé ṣíbì bá a bá rí ìmọ̀ àbí ọgbọ́n kan èyí tó bá mọ̀ kó mọ̀ sáàpò ara rẹ̀ ni, torí òun nìkan kan lẹni tó gbọ́n jù ní orílẹ̀-èdè yìí tàbí lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àwọn ọ̀rọ̀ èyí tí Sanusi sọ náà ni wípé òun kò ní dá sí ọ̀rọ̀ Tinubu lórí ọ̀rọ̀ ètò ìṣèjọba rẹ̀ pàápàá jù lábala ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí èyí tó dẹnu kodò. Ó ní ọpọlọ tí ń bẹ lórí òun bí Tinubu bá nílò òun láti lè ṣèrànlọ́wọ́ fún un tó ń tẹ ọ̀rọ̀ àmọ̀ràn àti ọ̀nà tí ó gbà láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó búrẹ́kẹ̀ kó sì ṣe dáadáa sí o. Ó ní yóò pe òun sí kọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá láti sọ bí ìtùbí ìnùbí ni. Ó ní nípa ìdí èyí òun lè fi gbogbo ẹnu sọ wípé ètò ọrọ̀ ajé ilẹ̀ kò yé ààrẹ Bọ́lá Tinubu rárá bí tí òun kó kéré mọ́ tó. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Mohammed Sanusi kejì Emir tilẹ̀ Kano jáde ní ìpínlẹ̀ Èkó lọ́sẹ̀ tó kọjá níbi ètò kan èyí tó wáyé ní Gani Fáwẹ̀hìnmí Park ní Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó kó tó di pé iléeṣẹ́ ààrẹ bẹ̀rẹ̀ sí ní dá èsì ọ̀rọ̀ padà látẹnu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn tó ń ti ọgbọ́n inú eyín Mohammed Idris èyí tó wá sọ ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n lópin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí wọ́n ní àríṣe láríkà ní bàbá ìrègùn o. Iléeṣẹ́ ààrẹ ti bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìrànwọ́ èyí tí ètò ìṣèjọba tí wọ́n ti ṣe fún Mohammed Sanusi pàápàá jù èyí tí ààrẹ Tinubu ṣe lọ́dún èyí tí ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Ebele Jonathan tó fi yọ Mohammed Sanusi kúrò lórí ipò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ìfowópamọ́ CBN ilẹ̀ yìí ní 30 oṣù kẹwàá ní ọdún náà lọ́hùn ti ṣe ọdún 2013 lọ́dún ní ìgbà tí wọ́n yọ ò ààrẹ Tinubu pẹ̀lú ẹgbẹ́ alátakò tí ṣe ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ni wọ́n tẹ́wọ́ gba Sanusi pẹ̀lú ọ̀rọ̀ ìtùnú tí wọ́n sì fi lọ́kàn balẹ̀. Bákan náà nígbà tí wọ́n yọ kúrò lórí ipò gẹ́gẹ́ bí Emir tilẹ̀ Kano, Tinubu pẹ̀lú àwọn ènìyàn tọ́lọ́run lò láti lè jẹ́ kí ọ̀rọ̀ òun kó paná o lásìkò tí wọ́n tún dá padà sórí ipò tó wà ń bẹ̀ lọ́wọ́ yìí kò ṣẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó tẹnu iléeṣẹ́ ààrẹ lẹ̀ yìí jáde wípé oore pẹ́ aṣiwèrè gbàgbé òun ní ọ̀rọ̀ Mohammed Sanusi tí í ṣe Emir tilẹ̀ Kano látàrí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ̀. Wọ́n ní bó bá tẹ̀ ní ọgbọ́n kan sí ìkejì ó yẹ kó wá ọ̀nà àti gbogbo àgbà eléyìí tí ó sà láti rí dájú ipò orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe dáadáa sí yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ tó ń tẹnu rẹ̀ jáde wípé aláìmoore ni Sanusi ti ṣe Emir tilẹ̀ Kano gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà Nigerian Labour Congress NLC àwọn mà ni wọ́n tuntun bu ẹnu àtẹ́ lu bí epo bẹtiróòlù bó tún ṣe ń gbẹnu gángan padà lọ sí òkè kúrò ní 1,000 ó dín èyí tí wọ́n fi sílẹ̀ sí síwájú ká tó ṣe ọdún àti ká tó kó wọ ọdún tuntun yìí o. Wípé èyí kò ṣẹ̀yìn ìjákulẹ̀ àti àìní òye tó tí ṣe ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣìṣẹ́ ti sọ, wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà
wọ́n hùwà tó wù wọ́n àti wípé ìwà ta ni ó mú mi òun ni àwọn ìjọba ilẹ̀ yìí ń hù. Bí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní bí epo ọ̀hún ti wálẹ̀ kò sí nǹkan tó ní kí epo ọ̀hún tí í ṣe bẹtiróòlù kó má wálẹ̀ ju iye tí wọ́n ń ta lọ lásìkò yìí kí ara lè tu àwọn mẹ̀kúnnù. Wọ́n ní ìwọ̀nba owó péréte èyí tí wọ́n yọ kúrò lórí rẹ̀ láàrin ọdún tó kọjá sínú ọdún yìí wọ́n ló ti mú ìtura bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà. Láwọn apá ibì kan wọ́n lámọ̀ sí ìyàlẹ́nu ṣàdédé o ni wọ́n tún ń yí owó tí wọ́n ń ta jálá epo bẹtiróòlù kan lórílẹ̀‐èdè yìí lọ sí òkè sí kúrò ní iye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lásìkò tí wọ́n ń sọ ọ̀rọ̀ náà iléeṣẹ́ ìfọ epo Dangote sọ wípé kò sí ẹ̀bi o lọ́wọ́ òun àbí láti iléeṣẹ́ òun bí kò ṣe bí àwọn tí wọ́n ń ta epo rọ̀bì tá a mọ̀ sí crude oil iye tí wọ́n ń tà ni wọ́n tún fi owó kún sí ju iye tí wọ́n ń tà lọ tẹ́lẹ̀. Nípa ìdí èyí iléeṣẹ́ Dangote ní ohun tí àwọn bára ń làwọn yóò tà jáde. Àwọn ọ̀rọ̀ tó jáde rèé lásìkò tí ẹni tó jẹ́ igbákejì ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Theophilus Ndubuaku tó ń sọ ọ̀rọ̀ náà. Ó ní bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bá ka àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kún ni ó ló yẹ kí wọ́n pe àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó ń ti àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ tó fi mọ́ àwọn lẹ́nu lọ́rọ̀ láti lè jókòó yí tábìlì pò kí wọ́n wo ọ̀nà tí wọ́n yóò gbà àti gbogbo ọgbọ́n tí oníkálukú yóò sọ̀kalẹ̀ láti lè jẹ́ kí nǹkan tún fara rọrùn sínú orílẹ̀‐èdè Nàìjíríà yàtọ̀ sí bí epo ọ̀hún bó tún ṣe gbé mú káká lọ sókè bí mú ẹlẹ́dẹ̀ èyí tó wọ ọgbà. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti tẹ àwọn afurasí 3 kan léyìí tí wọ́n sì dóòlà àwọn ọmọ léńjeléńje èyí tó ń lọ bíi 14 kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti sọ̀rọ̀ náà àwọn afurasí 3 yìí ni wọ́n yan iṣẹ́ ibi ìjí ọmọ gbé ò ní wọ́n yan láàyò tí wọ́n sì ń ta àwọn ọmọ ọ̀hún lówó tó ń lọ bíi mílíọ̀nù kan náírà fún ènìyàn kan èyí tó ń parọ́ wípé òun ní ilé àwọn ọmọ aláìníyàá láti máa tọ́jú wọn láláìmọ̀ wípé òun náà tún tà á síta fún àwọn ẹlòmíì tí wọ́n ń lo àwọn ọmọ ọ̀hún fún nǹkan tí ò dáni. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti sọ ní ọjọ́ Jímọ̀ èyí tó kọjá yìí lásìkò tí ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo tó ń ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà èyí tí wọ́n fi orúkọ wọn léde ńlá ti rí Lukman Isiaka tí í ṣe ẹni ọdún 42. Bákan náà Abọ́sẹ̀dé Ọlánípẹ̀kun àti arábìnrin Sabira Uzuọrọ̀ àti ṣe ẹni ọdún 62. Wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n wà nídìí iṣẹ́ ibi àti ìwà ìbàjẹ́ náà. Wọ́n ní Isiaka tó ń ti Abọ́sẹ̀dé àwọn ni wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí wọn kó láti ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn agbègbè rẹ̀ tí wọ́n sì ń tà fún Sabira eléyìí tó wà ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ń ta àwọn ọmọ ẹyọ kankan ní mílíọ̀nù kan náírà fún. Nígbà tí alukoro ẹni tó jẹ́ ọ̀gá àgbà alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo eyín CP Wilfred Afọlábí tó ń ṣe àfihàn àwọn èèyàn ibi ọ̀hún nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí wọ́n ṣe fún Sabira òun náà sọ wípé bóun bá ti ra àwọn ọmọ ọ̀hún ní mílíọ̀nù kan náírà lọ́wọ́ Isiaka tó ń ti Abọ́sẹ̀dé ó ní òun ní àyè kan tóun kó àwọn ọmọ òun sí tóun sì ń sọ fún àwọn ènìyàn yìí pé òun ti ní ọgbà àti ilé iṣẹ́ èyí tó ń ṣe àmójútó àwọn ọmọ tí wọ́n ní ìyá tí wọ́n ní bàbá tàbí àwọn ọmọ tó sọnù lẹ́yìn òbí wọn. Ó ní ṣùgbọ́n òun fi èyí bojú ni olóhun náà ní àwọn oníbàárà tóun ta àwọn ọmọ òun fún ní mílíọ̀nù kan náírà ó lé bí àwọn ọmọ òun bá ṣe ga sí ní owó wọn ni ó ṣe ń gbémú káká lọ sókè sí. Alámòjútó náà CP Àfọlábí sọ wípé àwọn gbé ìgbésẹ̀ yìí látàrí ìròyìn èyí tó tẹ̀ wọ́n lọ́wọ́ èyí tí wọ́n sì fi mú Isiaka tó ń ti Abọ́sẹ̀dé kó tó di pé wọ́n mú wọn lọ sí ìpínlẹ̀ Anambra láti lọ rèé fi ọwọ́ òfin mú Sabira èyí tí wọ́n ń ta ọmọ òun fún. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ti wà ní àgọ́ ọlọ́pàá fún ìwádìí láti mọ àwọn amùkúnṣèkà tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi wọn ní ìgbà tí wọ́n ti dóòlà àwọn ọmọ ọ̀hún tí ń lọ bíi 14 tí wọ́n sì ń ṣe gbogbo ìgbésẹ̀ láti lè rí ọ̀nà tí wọ́n yóò gbà láti dá àwọn ọmọ ọ̀hún padà lọ sí àkàkà àwọn tó ní wọn pàápàá jù àwọn ọmọ tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Ondo kí wọ́n lè padà lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn.
inú fu àyàfu làwọn olùgbé ìdí àràbà ní Mushin ní ìpínlẹ̀ Èkó ni wọ́n wà báyìí láti ọjọ́ Jímọ̀ èyí tó kọjá yìí látàrí ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ jàǹdùkú kan èyí tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní da omi àlàáfíà agbègbè ìdí àràbà ní Mushin ní ìpínlẹ̀ Èkó wọ́n ń dà láàmú. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní alẹ́ ọjọ́ Jímọ̀ ní nǹkan bíi aago 8 alẹ́ ní ìjà ń bẹ́ sílẹ̀ láàrin àwọn igun méjì ọ̀dọ́ kan èyí tí wọ́n pè wọ́n ní Kesari Boys àti Hunter Boys. Wọ́n ní àwọn méjèèjì yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlura wọn pẹ̀lú àwọn ohun ìjà olóró èyí tó di bó lọ́yà àmì tí oníkálukú fẹsẹ̀ fẹ́ o. Wọ́n ní gbogbo àwọn lọ́jà ni wọ́n ní kí ojú má rìbì ẹsẹ̀ báyìí ń lògùn rẹ̀. Oníkálukú ló bẹ̀rẹ̀ sí ní ti yàrá ìtajà rẹ̀ ní ìgbà tí gbogbo àwọn olùgbé agbègbè tí oníkálukú bẹ̀rẹ̀ sí ní na pápá bora àwọn tí ó tilẹ̀kùn mọ́rí o látàrí wàhálà èyí tí àwọn ọ̀dọ́ ọ̀hún Kesari àti Hunter Boys tí wọ́n dá sílẹ̀ ní agbègbè ìdí àràbà ní Mushin ní ìpínlẹ̀ Èkó. Ó ṣojú mi kòró kan èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Adédayọ̀ Adélùmọ́lá. Ó ní òun jáde lọ́wọ́ ọ̀sán lásìkò tóun darí bọ̀ wá sí ilé lọ́wọ́ alẹ́ ní gbogbo ẹ̀ ló ti di búlẹ̀búlẹ̀ èyí tó jẹ́ ipò òun náà ọ̀nà kọ́rọ́kọ́ndú báyìí lòun gbà láti lè wọ inú ilé òun tí wọ́n sì ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àwọn náà ti balẹ̀ gùdẹ̀ sí àwọn agbègbè náà láti lè jẹ́ kí àlàáfíà ó jọba kí wọ́n sì kó àwọn tí wọ́n wà nídìí ìkọlù ọ̀hún èyí tó ti di gbàsgbòs lórí ìṣẹ̀lẹ̀ èyí tí wọ́n ní àwọn ọ̀dọ́ náà wọ́n ń kọlura wọn ní agbègbè Mushin ní ìpínlẹ̀ Èkó. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn, ìyàwó ọ̀kan nínú àwọn gbajúgbajà àgbà nínú àwọn tí wọ́n ń kọrin tàkasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyàwó rẹ̀ Annie Idibia, arábìnrin yìí òun máa ń ló ti sọ̀rọ̀ kan sí ìgboro ayé èyí tó sì fi pamọ́ sí ara rẹ̀ láti ọdún tó kọjá títí di àsìkò èyí tó sọ̀rọ̀ náà lórí ètò kan èyí tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Annie Idibia tí í ṣe ìyàwó Two-Face Idibia Two-Baba, òun máa ń ló sọ ohun tójú rẹ̀ rí o nígbà tí oyún ìbejì tó jábọ́ lára rẹ̀ láàrin ọdún tó kọjá. Ó ní ìbànújẹ́ ọgbẹ́ ọkàn ló jẹ́ fún òun. Ó ní ṣùgbọ́n òun kò sọ ọ̀rọ̀ náà jáde fún ẹnikẹ́ni yàtọ̀ sí ọkọ òun tí í ṣe Two-Face Idibia àti ìyá òun nìkan ló mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ojú òun rí màbò látàrí oyún ìbejì ọ̀hún tó jábọ́ lára òun àfi bí ẹni wípé òun ò tí ì bímọ rí ni o. Ó ní púpọ̀ nínú àwọn ènìyàn ni wọ́n fura. Ó ní ṣùgbọ́n látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láàrin ọdún tó kọjá yìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè ìgbafẹ́ àti àwọn àyè tó yẹ òun ò lọ lòun kọ̀ láti má lè lọbẹ̀ rárá nítorí ọgbẹ́ ọkàn àti ìnira èyí tí oyún ìbejì ọ̀hún tó jábọ́ lára òun tó mú bá òun o. Ó ní kẹ́ ẹ wá máa wò ó. Ó ní òun gan ò tètè mọ̀ wípé oyún ń bẹ lára kó tó di wípé òun rí àwọn àpẹẹrẹ. Ó ní lásìkò tóun bẹ̀rẹ̀ sí ní rí àwọn àpẹẹrẹ yìí lòun náà ti ń gbé àwọn ìgbésẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ ṣùgbọ́n ó ní èyí ohun àwì tolúwa ni yóò ṣẹ o. Annie Idibia èyí tó ti bí ọmọ méjì fún Two-Face Idibia, òun ló ní ó ní gbogbo akitiyan àti gbogbo ìtọ́jú láti lè jẹ́ kí oyún ọ̀hún kó dúró
kó lè di ohun tóun ó bí wọn. Ó ní gbogbo ẹ̀ ló já sí pàbó. Ó ní ewé kan ò ní jábọ́ lára igi kí Elédùà kó má mọ̀ sí o. Ó ní àkọọ́lẹ̀ kò sì ní tàsé, ó ti dúró. Ó ní ìnira èyí tójú òun rí lásìkò tí oyún náà jábọ́ lára òun. Ó ní ó kọjá nǹkan tí ẹnu lè ròyìn. Ó lámọ̀ òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ara ó ti le koko padà. Annie Idibia ó ní látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, ó ní ìgbà àkọ́kọ́ rèé tí àwọn ènìyàn yóò gbọ́ lẹ́nu òun. Ó ní kódà ìyá tó bí òun àti ọkọ òun tí ṣe Two-Face tóun sọ ọ̀rọ̀ náà fún ni wọ́n fi pamọ́ sí ọkàn ara wọn nítorí wípé bánú sọ má bẹ́ èèyàn sọ ńlọrọ̀ òun. Ó lámọ̀ òun ní ìgbàgbọ́ wípé ohun gbogbo ń bẹ lọ́wọ́ Olúwa, àwọn ọmọ òun sì lè tún padà wá sí ayé láti ọ̀dọ̀ òun bí Olúwa bá fẹ́, bó sì ti wà nínú àkọọ́lẹ̀ wípé òun yóò bí ìbejì láyé èyí tóun wá yìí. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà nínà wá, ọjọ́ ayọ̀ wa ò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.